kì í sọ ọtọmátìkì, ìwòsàn kì í sọ ọtọmátìkì, ìdáǹdè kì í sọ ọtọmátìkì, ìbùkún kì í sọ ọtọmátìkì. O ní ojúṣe, àlàkalẹ̀ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kó o ṣe. So kì í sọ̀rọ̀ àdúrà ni là ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí lónìí o, ṣùgbọ́n ọ̀rọ̀ lórí ìwòsàn ni. Àlàkalẹ̀ wà nú ayé, tó o bá gbàdúrà o ò lè rí ìdáhùn sí àdúrà. Ìdáhùn sí àdúrà kì í sọ ọtọmátìkì. So tó o bá gbàdúrà, tí ibi bá ń bọ̀, tó o bá ṣe tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀rọ̀ Ọlọ́run, ibi yẹn lè gbé ọmọ o, tó sì jẹ́ pé ọmọ Ọlọ́run ni ọ́, tó o bá ṣe tó yẹ kó o ṣe. Fún àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀, mo sọ fún ọ̀rọ̀ lórí àdúrà kọ́ ni o, ṣùgbọ́n mo fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ̀kan. Mo ń fẹ́ ṣàlàyé èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣàìsàn. Ìtí mo fẹ́ sọ nìyẹn, ṣùgbọ́n nítorí àkókò wa bí àwọn nílé sọ lónìí, ṣùgbọ́n jẹ́ sábẹ́ fi nǹkan kan hàn wá. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, ìwé ìṣe àwọn àpòstélì ló ti ṣẹlẹ̀ orí 12, nígbà tí Jésù Olúwa tí ó ti kú tó ti jíǹde tó sì ti gòkè rí ọ̀run, tí ìjọ rẹ̀ tó ṣe kíni tó bẹ̀rẹ̀ ní pẹrẹu. Àwọn tí wọ́n ṣe inúnibíni sí ìjọ rẹ̀ wọ́n mà tún dìde. Hẹ́rọ́dù ọba ló bá ṣe kíni o, Bíbélì sọ fún wa pé Hẹ́rọ́dù ọba ó nawọ́ mú Jákọ́bù kan náà àwọn àpòstélì, ó nawọ́ mú, ló bá ṣe kíni o, ló bá mọ̀ fi ló bá mọ̀ lógún ló ní kán fi idà kan fi gún Jákọ́bù pa. Ilẹ̀ ọ̀run ò sì jábọ́ sílẹ̀ ẹ̀lẹ̀. Jẹ́ nǹkan ṣe yẹn fún wa. Ìwé Ìṣe àwọn àpòstélì orí 12 ní ẹsẹ̀ ìkíní. Òní ní àkókò ìgbà náà ni Hẹ́rọ́dù ọba sì nawọ́ rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ. Ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù. Nígbà tí ó sì rí i pé ó dùn mọ́ àwọn Júù, ó sì nawọ́ mú Pétérù pẹ̀lú. Ó ní ó sì jẹ́ ìgbà àjọ àìwúkàrà. Ṣé ẹ rí àpòstélì Jésù Olúwa tó ń ṣiṣẹ́ ìwòsàn, tó ń wàásù, tó náà lágbára tí ó fi ń ṣiṣẹ́ agbára ìmọ̀ tó ń lò. Ó ní wọ́n mú Hẹ́rọ́dù ṣe kí ni, ó mú, ó dẹ̀ pàṣẹ, wọ́n dẹ̀ fi idà pa Jákọ́bù. Ṣùgbọ́n Ọlọ́run sì wà lórí ìtẹ́. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn? Ọlọ́run fàyè gbà ni. Ṣé ìfẹ́ inú Ọlọ́run ni pé kí wọ́n pa Jákọ́bù ni? Rárá. Kí ni èrèdí tí Ọlọ́run fi fàyè gbà? Torí pé àwọn ènìyàn, àwọn ìjọ Ọlọ́run yẹn fúnra wọn fàyè gbà. So kí ni Hẹ́rọ́dù ọba wá ṣe? Bíbélì sọ fún wa, ó ló bá mú Pétérù pé inú àwọn Júù yìí máa dùn sí tí mo ṣe, ló bá mú Pétérù náà. Ṣùgbọ́n nígbà tí ó mú Pétérù, iye àwọn ènìyàn wá sí pé àti gbọ́ Pétérù kan náà àwọn àpòstélì wọ́n mọ̀ ti pa kan wọn nínú 12 ó ti kù 11, wọ́n sì tún wọ́n ti mẹ́nì kan báyìí. Ṣé wọn à ní ṣe tí wọ́n ṣe sí Jákọ́bù? Kí ni ìgbésẹ̀ tí wọ́n wá gbé? Ẹ̀wọ̀n nǹkan tí Bíbélì sọ ẹsẹ̀ ìkẹrin. Ó ní nígbà tí ó sì mú tó mú Pétérù, ó ló fi sínú túbú, ó fi ilé ẹ̀ṣọ́ 4 àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́, ó rò ó láti mú jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá. Ní ẹsẹ̀ ìkarùn-ún, onítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Kí ni ìjọ bẹ̀rẹ̀ sí ń ṣe o? Ó ní wọ́n wá ń fi ìtara gbàdúrà. Pétérù ò gbọ́dọ̀ kú. Olúwa bá wa tú u sílẹ̀. Olúwa bá wa tú u sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí wọn ò ṣe nígbà tí wọ́n mú Jákọ́bù nìyẹn? Nǹkan tí wọn ò ṣe nìyẹn o. So ǹjẹ́ Ọlọ́run wà lórí ìtẹ́? Ó wà lórí ìtẹ́. Ǹjẹ́ Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ohunkóhun tó bá ti wò nú ayé ni ìwẹ̀ tó Ọlọ́run bá fẹ́ yóò ṣe, Ọlọ́run ló ṣàkóso? Rárá o. Màmá kí ni mo sọ? Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. So ẹ jẹ́ fún àwa tá a mọ ìtàn yẹn, ẹ̀yìn ìgbà tí wọ́n gbàdúrà ní áńgẹ́lì Olúwa ṣẹ̀ṣẹ̀ ló ṣe kíni o, ló farahàn, tó wọnú túbú yẹn, tó ṣe kíni o, tó tú já Pétérù sílẹ̀ kúrò níbẹ̀. Ìyẹn ni pé tí wọn ò bá tẹ̀lé àlàkalẹ̀ Ọlọ́run wípé tẹ́ ẹ bá wà nínú ipò tí ẹ ò fẹ́, ó mà ní tó yẹ ká ẹ ṣe, ẹ gbọ́dọ̀ gbàdúrà. Tí wọn ò bá ṣe, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. So tó bá yẹ pé wọn ò gbàdúrà, bẹ́ẹ̀ ni Pétérù ìbá ṣe kú o. Ọlọ́run yóò sì wà lórí ìtẹ́. So kí ni ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ níbẹ̀ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run fàyè gbà lónìí, kì í sì ṣe pé Ọlọ́run ló ṣe o. Ọlọ́run kọ́ ló ní kí wọ́n mú Jákọ́bù o. Ọlọ́run kọ́ ló ní kí wọ́n mú Pétérù o. Ṣùgbọ́n Ọlọ́run fàyè gbà nítorí pé kí ni o, àwọn èèyàn, àwọn ẹ̀dá, àwọn ọmọ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run ní ìgbà náà wọ́n ṣe kí ni o, wọ́n fàyè gbà. So bí ọ̀rọ̀ àìsàn náà ṣe rí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló ń dojúkọ àwọn Ọlọ́run lónìí tó ṣe wípé àwa fúnra wa la fàyè gbà á. Torí a ṣe fàyè gbà, kí ni Ọlọ́run ṣe? Ọlọ́run náà bá fàyè gbà. Torí pé kí ni o, Bíbélì sọ fún ìwé orin Dáfídì tí mo kà lẹ́ẹ̀kan yẹn, ó ní ọ̀run tí Olúwa ní, ṣùgbọ́n ayé yẹn Ọlọ́run ti fi fún gbogbo ènìyàn. So tó bá di ijọ́ mẹ́jọ wọ́n ṣàlàyé àti ìparí, ó ní kankan tí mo fẹ́ ṣàlàyé níbẹ̀ yẹn. Torí àlàkalẹ̀ kan wà níbẹ̀ yẹn tó ṣe pé ó ṣe ṣiṣẹ́ lónìí. Tá a bá tẹ̀lé àlàkalẹ̀ yẹn, tó o bá ní àìsàn, ó gba ìwòsàn yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láì fọ̀tápè. Kọ́ọ̀rọ̀ Ọlọ́run tá a ṣe ń wò náà ni kọ́ọ̀rọ̀ Ọlọ́run tí a pè ní àṣírí ìwòsàn. Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè
tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. ẹ tún lè dáńlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. ẹ̀kọ́ bíbélì, Jésù níbi gbogbo. Ọmọ Ọlọ́run ti ṣẹ́gun fún mi. ẹ̀rù sí mọ́ ó, á dá mi láre. Ìgbàgbọ́ lè kọrin pẹ̀lú ayọ̀.